أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، فإنه من يهدي الله فهو المهتدي ومن يضلل فلا هادي له، والصلاة والسلام على النبي الطائر الأمين البشير النذير الداعي إلى صراط المستقيم صلى الله عليه وعلى آله وصحبه وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a sì tọrọ lẹ́yìn tá a dúpẹ́ fún Ọlọ́run tó já sí pé òun náà ni ọba tí gbogbo wa mọ̀ pé kò sẹ́lòmíì lẹ́yìn rẹ̀ tá a tún lè pè lọ́lọ́run téèyàn lè máa sìn. Àwa wá Ọlọ́run náà pé kó là wá kó ń bí àwọn aburú tó wà nínú ọkàn wa tàbí ṣẹ̀mí wa, ní ìtorí pé ẹni tọ́lọ́run bá fi mọ̀nà náà ni ó mọ̀nà, ẹni tọ́lọ́run bá ṣì lọ́nà kò lè mọ̀nà. Ọlọ́run kó wá bá wa ṣèkẹ́ṣègẹ̀ fanda Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, ẹni tọ́lọ́run fọkàn tán tọ́lọ́run fi ránṣẹ́. Ọlọ́run fọkàn tán ànẹ́bì débi wípé ó ròyìn ànẹ́bì pẹ̀lú ìwà tó dáa jù láyé. Kọ́lọ́run kó ṣíjú àánú wa kó ṣe ràn wá lọ́wọ́. So kó wá bá wa kẹ́ gbogbo àwọn sàhábà lẹ́yìn ànẹ́bì àtàwọn tàbáìn tí wọ́n dúró tà ànẹ́bì. Ẹ rí i pé mi ò láníyàn pé mo fẹ́ bọ́ta lálẹ́ yìí láti sọ̀rọ̀ kankan, àmọ́ ó ṣe pàtàkì fẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó fẹ́ràn Ọlọ́run, tó fẹ́ràn ànẹ́bì, tó fẹ́ràn Islam, kó bá wa share ètò yìí. Ní ìtorí pé mo gbọ́ fọ́nrán kan tí bọ́dà wa Ẹja Lóníbú wọ́n sẹ́ndì ẹ̀ sí mi láti ìlú Germany nípa arákùnrin kan tó jẹ́ pásítọ̀, bóyá ọ̀tá Ọlọ́run ní ká pé àbọ́tá ànẹ́bì tàbọ́tá Islam, tó máa ń lérò wípé òun nímọ̀ nípa ẹ̀sìn tí ò sì mọ̀ nǹkan kan. Tá a bá sì wo àwọn àgbàlagbà sọ wípé ẹni tí ò bá sàn ní máa túlù. Bẹ́ẹ̀ bá rí ẹni ẹ mọ̀ pé ẹni tí ò sàn ni. Kò ní ọ̀rọ̀ rí kan tó fẹ́ sọ ń pa ànábì Muhammad kọjá kó máa sọ ní tí ò dáa. Wàlálí lára tí ó ń sọ máa play tó wí. Àwọn tí wọ́n sẹ́ndì sí mi yẹn, àwọn voices ni. Àwọn voice yẹn wọ́n ń lọ bí oríṣi ìra mẹ́ta. Àmọ́ ẹyọ ọ̀kan péré ni mo kàn fẹ́ sáré ṣiṣẹ́ lórí. Mi ò fẹ́ kó máa pọ̀, mo fẹ́ máa ṣiṣẹ́ lórí lẹ́yọ kankan. Arákùnrin yìí kò lọ́rọ̀ rẹ̀ tí máa ń sọ ń pa ànẹ́bì. Ó lánàbì ò lè jójìṣẹ́ Ọlọ́run. Téèyàn ó bá tiẹ̀ wá sọ bẹ́ẹ̀, àwọn tí wọ́n jù ú lọ nínú ayé tí wọ́n lámìlaka, wọ́n ròyìn ànẹ́bì láwọn ìròyìn tí ò láfiwé, tí wọ́n gbà pé nínú ìtàn láyé o, tá a bá ń sọ̀rọ̀ èèyàn láyé, tí wọ́n gbà pé kò sírú ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Tírú àwọn táwí yìí tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀, ìbéèrè ni pé ta lòun? Òun ò jámọ́ nǹkan kan nú ayé lẹ́gbẹ̀ẹ́ àwọn tá à ń sọ yìí, tí ó wà máa fi sọ̀rọ̀ pé ànábì rí bákan, ànábì ò rí bákan. So eléyìí náà ìpèníjà ni fún àwa mùsùlùmí. Lára ń táfà igbójúlé náà ni pé àwọn tóun ń sọ yìí òun kà nínú source of Islam. Sahihul Bukhari kì í ṣe source of Islam. Adẹ̀ ń jẹ́ kó yé wa, àmọ́ wa ma'a dhalik àwa mùsùlùmí à ń tẹ́tí kún sí. Gbogbo ń táfà yìí kà tó fi ń yẹpẹrẹ ànẹ́bì yìí, ó lóun kà nínú Sahihul Bukhari pé kán lọ kà ń bẹ̀. Sahihul Bukhari èé ṣe sọ́ọ̀sì fún Islam. Al-Qur'anu nìkan ni ìwé tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó ń jẹ́ sọ́ọ̀sì fún Islam. Tọ́lọ̀ ń dẹ̀ ń ṣàlàyé oríṣiríṣi fún wa nípa Al-Qur'an. Tọ́lọ̀ wọn bá ń jẹ́ kó yé wa bẹ́ẹ̀, tó ń jẹ́ ká máa mọ̀ yí pé òun oníwèé míì tóun fi rán ànábì yìí yàtọ̀ sálùkùránì yìí. Àmọ́ tòun ti bẹ́ẹ̀, àwa mùsùlùmí àtẹ́tí sí i.
lára ń tá fi mọ̀ pé al-Qur'an yìí ni sọ́ọ̀sì Islam. Ọlọ́run pé al-Qur'an ní hudan lil muttaqin nínú suratul Baqarah. Ìwé yìí ní ìmọ̀nà fáwọn olùbẹ̀rù Ọlọ́run. Nínú suratul Baqarah bákan náà aya 185 ó ní hudan linnas. Ìwé yìí ni ó máa jẹ́ mọ̀nà fáwọn ènìyàn wa bayyinatin minal huda wal furqan, tí ó máa ṣàlàyé ìmọ̀nà fún wọn àtòpin ìyà láàrin àwọn nǹkan. Tá bá tún lọ sínú al-Qur'an suratul An'am ká lè mọ̀ pé al-Qur'an is the only source book tí Ọlọ́run bá fi rán Muhammad sí wa, kò lòwe mi. Ó ní dhalika hudallahi, al-Qur'an yìí ni ìmọ̀nà Ọlọ́run yahdi bihi man yasha, tọ́lọ́run máa lò láti fi ẹni tó bá wọn mọ̀nà. Suratul An'am aya 88. Bẹ́ẹ̀ náà suratul A'raf aya 52 Ọlọ́ni wa laqad ji'nahum bikitabin, àwọn Ọlọ́run bá dé pẹ̀lú ìwé kan tá a fi ránṣẹ́ sí wọn. Fassalnahu ala ilmin, táwọn Ọlọ́run ṣe fọ́ sí wẹ́wẹ́ ìwé náà lórí mímọ̀. Hudan wa rahmatan liqawmin yu'minun, tíwé yóò máa jẹ́ ìmọ̀nà àti àánú ìkẹ́ fáwọn tí wọ́n bá nígbàgbọ́ nínú Ọlọ́run. Suratul A'raf lèyí ni aya 52. Tá bá lọ sínú suratul Naml aya ẹlẹ́ẹ̀kejì, Ọlọ́run ní al-Qur'an yìí hudan wa bushra lil mu'minin, òun náà ní ìmọ̀nà tí ó máa jẹ́ guidance, tí ó sì máa jẹ́ bushra, tí ó máa jẹ́ ìròdùnú fẹ́ni tó bá jẹ́ mùmínì. Tá bá padà sínú suratul Luqman nínú al-aya ẹlẹ́ẹ̀kẹta, Ọlọ́run sọ fún wa ń bẹ̀, ó ní hudan wa rahmatan lil muhsinin, al-Qur'an yìí náà ní ìmọ̀nà tí ó sì máa jẹ́ àánú fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá jẹ́ èèyàn rẹ̀. Tá bá wá sínú suratul Fussilat aya 44, Ọlọ́run sọ fún wa ń bẹ̀ yìí pé kul, bá mi sọ fún wọn wípé huwa lilladhina amanu, ìwé yìí ń bẹ fáwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run. Huda, òun náà ni mọ̀nà wọn, wa shifa, òun náà sì ni ìwòsàn wọn. Tá bá tún wá sínú astaghfirullah èyí tí mo kà nísìn suratul Luqman aya ẹlẹ́ẹ̀kẹta hudan wa rahmatan lil muhsinin. Suratul Fussilat aya 44 ó ní kul huwa lilladhina amanu, bá mi sọ fún wọn pé ìwé yìí ó ń bẹ fáwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run. Huda, òun ni mọ̀nà wọn, wa shifa, òun náà sì ni ìwòsàn wọn. Tó bá wá sínú suratul Jathiyah aya ẹlẹ́ẹ̀kẹkànlá ó ní hadha huda, ìwé yìí ni ìmọ̀nà. Ọlọ́run ò fi ìmọ̀nà sínú Sahihul Bukhari, Ọlọ́run ò fi ìmọ̀nà sínú ìwé mi yàtọ̀ sí al-Qur'an. Fa hadhihi mushkilatun adhimatun ala hadhihi al-umma, àwọn ìwé yìí sì ní problem tó lágbára tó ń kojú Islam, táwọn èèyàn fi ń sọ̀rọ̀ òdì sí Ànábì. Bẹ́ẹ̀ bá gbọ́ ntẹ́ni yìí sọ yóò bà yín nú jẹ́. Ó sì ń lo àwọn adillatul ahadith táwọn ìtàdẹ̀ ń sọ fáwọn àfáà wa. Ẹwà àwọn àyà tí mo kà á lẹ̀ yìí, mo kàn mú wá níwọ̀n bá ní o. Àwọn àyàtù mi ń bẹ àtàwọn nususun Qur'aniyya tó ń jẹ́ ká mọ̀ pàlù Qur'ani nìkan níwé tá a fi rán Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Níbìkan ó ní uhiya ilayya hadha al-Qur'an, Ọlọ́run fi Qur'ani yìí ránṣẹ́ sí mi li undhirakum bihi, kó máa jóun lèmi ó fi máa jíṣẹ́ fún yín, wa man balaga, àti gbogbo ẹni tíṣẹ́ mi ó dé tí gbọ́ ẹ̀. Sahihul Bukhari kìí ṣe reference fún Islam. Ìwọ náà wá dẹ̀ gbọ́ lálẹ́ yìí, jẹ́ kí n wá plane tí pásítọ̀ yìí ń sọ. Èmi ò mọ gúrùpù táwa mùsùlùmí ń lọ join, torí pé Ọlọ́run ti jẹ́ kó yé wa yí pé hadhihi a'da'ul Islam, ká má súnmọ́ wọn, torí pé waddati ta'ifatun min ahlil kitab, àwọn kan ń bẹ nínú wọn law yudillunakum, báwo làwọn ṣe fẹ́ sọ yín nù ni pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ò dáa, pẹ̀lú àwọn akadhib irọ́. Bẹ́ẹ̀ a sọ fún wa pé àwọn Yahudi tí wọ́n gba Islam, àwọn ni wọ́n wá kọ àwọn nǹkan àbàjẹ́ kalẹ̀, láwọn tí wọ́n ń sọ wípé aminu billadhi unzila alayhim,
ẹ lọ gba tí wọ́n sọ̀kalẹ̀ fún wọn yẹn gbọ́ wákfúrú akhirahu waj'an nahar tẹ́ bá ti gbà tó bá yá ẹ sọ pé ẹ ṣe mọ́ la'allahum yarji'un káwọn náà lè bá padà. Alhamdulillah rabbil alamin. Àwọn àyà tí mo mú wá yìí wọn a máa lọ bí 6 sí 7 tí ò bá ní tó 8 lórí ká lè mọ̀ pé Al-Qur'ani nìkan di reference tá fún Ànábì Muhammad òun sì ní reference sí Islam. Ló fi jásí pé nígbà tí wọ́n lọ bi ìyá wa Aisha radiyallahu ta'ala anha an khuluqir rasul nípa ìwà Ànábì ó ní khuluquhu Al-Qur'an, Al-Qur'ani ni wà rẹ̀. Lẹ́ni àwọn rí àwọn ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ọ̀rọ̀ ọ̀bánilórúkọ jẹ́ nínú àwọn kútù tíra àfáà ni. In tí òye pásítọ̀ yìí ni pé òun rò pé ọ̀rọ̀ Máàkù, ọ̀rọ̀ Pọ́ọ̀lù àtọ̀rọ̀ kinní kan. Wọ́n wá ní kinní kan, wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé yìí àwọn comparators ò ní. Wọ́n á máa fi kojú wọn láti fi yẹ̀yẹ́ Islam. Ẹ jẹ́ ká jọ gbọ́ in tí àfáà yìí sọ. Àwọn fọ́ìsì yẹn wọ́n lọ bí 4 ẹyọ ọ̀kan mo kàn fẹ́ sáré treat. Màá fẹ́ kájọ dákun káwa náà kájọ gbọ́ ní táfà yìí ń wí kọ́lọ́n kó ṣàánú wa ká lè mọ̀ pé a ti bà Islam lórúkọ jẹ́ a sì ti dọ̀tí Ànábì in the name of protecting al-Imam al-Bukhari and in the name of protecting Sahih al-Bukhari, a book who does not exist in the era of Rasul sallallahu alaihi wasallam, a book who doesn't exist in the era of Sahaba, a book who doesn't exist in the era of Tabi'in. Táwọn Mùsùlùmí wá gbé lórí látara wípé wọ́n gbé ilé wa lórí Yehudiyan ká máa lo àkídà wọn. Ẹ dákun ẹ jẹ́ àwájọ gbọ́n tí pásítọ̀ yìí fẹ́ sọ o káwa náà kájọ gbé sí làákàyè. Hello, ẹ kálẹ́ o gbogbo ẹ̀yin Mùsùlùmí tẹ́ wà lórí ìkànnì. Bàbá ẹ sọ Ọlọ́run àlùfáà Moses Ọládépúpọ̀ yóò dára fún yẹn kúṣẹ́ o. Èyí tí ọ̀rọ̀ àfíìs tó ń bú èèyàn tó ń ṣépè tó ń ṣe gbogbo ẹ̀ o. Ẹ̀rí nìyí o, mo fẹ́ kọ́ lọ́ka. Ẹ̀rí tó sọ wípé Ànábì Muhammadu ní ìbálòpọ̀ pẹ̀lú Miriat ẹrú Afusọ and then bí Ànábì Muhammadu ṣe bínú sí àwọn ìyàwó rẹ̀ tó fi lọ sí upper room tó fi kọ àwọn ìyàwó rẹ̀ lẹ̀ fún odidi oṣù kan gbáko. Ẹni tí Ànábì Muhammadu sì kọ́kọ́ ní ìbálòpọ̀ pẹ̀lú tó kọ́kọ́ wọlé tọ̀ lẹ́yìn oṣù kan òun ni Aisha. So gbogbo sí yẹn go and study it sir. Táwọn ò bá rí a ò ní wí. So kàn wá kẹ́ èpè bọ́lẹ̀ kò ní dá fún yín ayé yín ò ní kíní kan no gbogbo ohun táwọn kọ yìí inú Islamic source ni gbé tó ń sọ yìí nísìnyí mo ọ̀dọ́ máa ń kọ́ ẹ̀rí jáde fún yín farabalẹ̀ bọ́ tí ẹ̀yin bá jẹ́ olóòótọ́ ẹ lọ kà á ṣé lóòótọ́ ni Ànábì ní ìbálòpọ̀ pẹ̀lú ẹni yìí àbí ò ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ àti pé kí ló ṣẹlẹ̀ tí Ànábì Muhammadu gba ẹran ní sura 66 verse 4 ó l'Ànábì gba ẹran àti promise tó tún promise Aisha ní sura 33 verse 28 ẹ lọ ká gbogbo ẹ bá pàdé ohun tí gbogbo wa ń sọ lórí kìnì yìí ohun tá a rí kà lórí àdìsí yìí ni honestly ẹ dá pé lójú sí Ọlọ́run tó ní gbogbo àwọn ìwà ìrabá yìí lọ́wọ́ tẹ̀ wọ́n parọ́ dẹ̀ pé irọ́ ni kíní ká aṣífẹ́ mọ owó rọ́jọ́ ohun tí èèyàn bá kà nípa èèyàn ṣé èèyàn sọ ni ẹ̀wọ̀n pé èèyàn fi wá ìbínú Ọlọ́run nìyẹn táwọn tí ò ṣẹlẹ̀ kàyà níbi táwọn níbi ò bá ṣe ni tí jọ́tọ́ ajé pé lóòótọ́ Jésù Kristi o wọ́n àkíyèsí ẹ̀ pé ọjà lè lóòótọ́ tàdé rí kí ni ọ̀rọ̀ ti wá mẹ́ ṣùgbọ́n ohun tí ò ṣẹlẹ̀ ohun tí wọ́n kọ́ nípa ẹ̀ pé Jésù Kristi já olè ẹ̀yìn ọ̀nà ẹ̀mọ̀ sọ bọ́ tí ìbínú Ọlọ́run ọmọ ní débà wa so ohun táwọn bá pàdé pé Ànábì Muhammadu ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ẹrú ẹni débi pé in fact ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà méjì sí ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n mọ̀ tọrọ wọlé tọ Ànábì Muhammadu lọ pé ńgbà tí Ànábì Muhammadu wà ní ọ̀pá rò ẹ̀rẹ́ Ànábì ṣé o ti kọ àwọn ìyàwó rẹ̀ lẹ́ni ìgbà kẹta ẹrú ló tó ní access láti lọ bá Muhammadu kótó ṣé wọ́n gba ìmọ̀rù láàyè o ọ̀fẹ́ rí ọ o ìmọ̀rù ti padà ń lọ kótó ní pé Ànábì Muhammadu padà wá rán
ẹrú yẹn sí pé kó lọ pé wá pé kó mọ bọ̀ wá. So bẹ́ẹ̀ lọ tó yẹ pé ànábì Muhammadu fáwọ̀ pẹ̀lú ara rẹ̀ pé odidi oṣù kan òun ní súnmọ́ àwọn ìyàwó òun torí àwọn ọ̀wà tó ń wè nítorí pé ànábì ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọbìnrin ẹrú obìnrin ìyàwó rẹ̀ kan tó jẹ́ ọ̀rọ̀ àtọ́wà pàṣẹ ní wọn pé ṣe sùúrù pé mọ́ sọ fẹ́ni kankan tó wà padà wá sọ tó di wàhálà ní ó fi bí ànábì ló fi odidi oṣù kan tí ó fi dọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ mọ́ gbogbo àwọn ìyàwó ẹ̀ pátápátá odidi oṣù kan ló fi dọ́dọ̀ wọn mọ́ sáyẹn ló gbé alẹ́ pé yẹn ní òjíṣẹ́ Ọlọ́run for what at least ẹ̀ka àdìsí yìí náà Sahih Muslim ọba pàdé mbẹ Sahih Muslim ọwà mbẹ kò rújú 3511 Sahih Bukhari book 3 43,648 ẹlọ́ka ọwà nù Islamic source yìí the most authentic source ni Olúwa yóò gbà yín o ẹ̀dẹ̀ ní gbàlá o. Naam, mo lérò pé gbogbo wa náà la gbọ́ tí pásítọ̀ yẹn ń wí. Àkọ́kọ́ ni pé èmi ò mọ àfáà tí ọ̀rọ̀ jọ dà wọ́n pọ̀ tí wọ́n jọ ń ṣẹ́ ìpè fúnra wọn. Àmọ́ mo fẹ́ ṣàlàyé tí ò yé pásítọ̀ aláìmọ̀kan yìí. Pásítọ̀ yìí ya aláìmọ̀kan tán yányán látara wípé yóò lọ máa ka ń táwọn ọ̀tá ànẹ́bì kan pa ànẹ́bì yóò wá gbé e sórí ẹgbẹ́ bó ṣe ń sọ àwọn ń fún ẹ̀rí là ń kó jáde fún yín yìí ẹ lọ kà á nínú àwọn Sahihul Bukhari kì í ṣe sọ́ọ̀sì Islam Sahihu Muslim kì í ṣe ẹ̀rí fún Islam ìgbìyànjú àwọn àfáà kan ni. Mo dẹ̀ ti mú àwọn àyà Kùránù wá tó jẹ́ kí àkókáfà yìí tún gbọ́ lẹ́ẹ̀kan sí bóyá tó bá lọ yẹ àwọn àyà yẹn wò. Àwọn Al-Kùránì nìkan ni sọ́ọ̀sì tọ́lọ́run fún Ànábì Muhammad. Bukhari ló mọ bí tóun ti ríwe tóun àti ìrònú tó kó síbẹ̀. Muslim ló mọ bí ó ti ríronú tí àti tó kó síbẹ̀. Kò ní í ṣe pẹ̀lẹ́ni tọ́lọ́run ń sọ fáwọn anú Al-Kùránì. Àwọn àyà tí mo sì mú wá lọ ka Suratul Baqara àyà ẹlẹ́ẹ̀kejì Hudan lil Muttaqin Kùránì ti yẹn ní ìmọ̀nà fáwọn olùbẹ̀rù Ọlọ́run. Nínú Suratul Baqara àyà 185 Ọlọ́run dìídì ṣàlàyé ni wípé Al-Kùránì yóò Hudan linnas òun ni mọ̀nà fáwọn ènìyàn wa bayyinatin minal huda wal furqan òun ni ó sì máa ṣàlàyé ní àwọn gangan làlàyé tí ó fi àwọn èèyàn mọ̀nà tí ó máa ya irọ́ kúrò fún wọn lára òtítọ́. Aya Al-Qur'an nínú Suratul An'am aya 88 dhalika ìwé tá ń sọ yìí hudallahi òun ni ìmọ̀nà Ọlọ́run yahdi bihi man yasha lọ́lọ́run ó máa lò láti lò fífi ọ̀nà mẹ́ni ó bá wùn. Sahihul Bukhari ò lè fi yàn mọ̀nà. Sahihu Muslim ò lè júwe ọ̀nà fún yàn. Al-Qur'ani nìkan ló lè júwe ẹ̀ bọ́lọ̀ ti ń sọ. Suratul A'raf aya 52 Ọlọ́run ní laqad ji'nahum bi kitabin. Àwọn Ọlọ́run ti fún wọn ní ìwé kan fassalnahu táwọn Ọlọ́run pegedé ìwé náà ala ilmin tá a gbé kalẹ̀ lórí mímọ̀ hudan kó máa jẹ́ ìmọ̀nà wa rahmatan liqawmin yu'minun kó sì máa jẹ́ àánú fáwọn tí wọ́n bá jólùgbàgbọ́. Sahihul Bukhari ò lè jẹ́ sọ́ọ̀sì fún múmìnì gẹ́gẹ́ bí n tọ́lọ́run sọ yìí pé liqawmin yu'minun. Suratul A'raf 52 nìyẹn. Suratul Namli ayé ẹlẹ́ẹ̀kejì Ọlọ́ni Huda wa Bushra ìwé yìí ní ìmọ̀nà àtoríire lil mu'minin fáwọn tí wọ́n bá nígbàgbọ́ nínú Ọlọ́run. Mo tún àyà yìí wí nítorí àwọn àfáà wa. Lọ sínú Suratul Luqman ayé ẹlẹ́ẹ̀kẹta Hudan ìwé yìí ní ìmọ̀nà wa rahma òun sì láàánú lil muhsinin fáwọn ẹni ire. Suratul Fussilati ayé 44
ọlọ́run jẹ́ ó yé wa ń bẹ̀ pé kúl bá mi sọ fún wọn wípé huwa lilladhina amanu ìwé yìí ń bẹ fáwọn olùgbàgbọ́ ní ọlọ́run ní ó jókòó tí Al-Qur'an ní òní máa wá Bukhari kan kiri uden òun sì ní ìmọ̀nà wọn wa shifa òun ni ìwòsàn wọn. Suratul Jathiyah ayé ẹlẹ́ẹ̀kẹkànlá hadha huda ìwé yìí gangan ní ìmọ̀nà. Èmi ò mọ ibi tí Sahihul Bukhari ti wá ń jẹ́ source fún Islam. Kódà nínú Suratu Zukhruf ó ní inna hadha la dhikrun laka wa liqawmik fasawfa tus'alun. Ìwé yìí ni ìwé ìrántí fún wa Ànábì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀. Ìwé tẹ́ máa lò rèé. Ọlọ́run dẹ̀ wá ń jẹ́ pé wa man ya'shu an dhikrir rahman bẹ́ẹ̀ bá wá ní ìwé yìí tó gbé sẹ́gbẹ́ kan anuqayyidu lahu shaytanan ṣèyítọ́nù ni ó máa darí ẹni yẹn fàṣà akọrínùn olùbárẹ́ tó sì burú jù láyé nù ni. Lẹ́ni ṣèyítọ́nù ti wá darí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó ń di Al-Qur'an. Àwọn èèyàn wá ń sọ Sahihul Bukhari wọ́n ń sọ di source. Àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tí àfáà yìí sọ ó lánàbí gba ẹran àwọn ò mọbi tánàbí ti gba ẹran lọ́wọ́ ta ló ti gbà á ṣe lọ́wọ́ àwọn ìyàwó ẹ̀. Jẹ́ n kọ́kọ́ lọ síbi ọ̀rọ̀ Mariyatu al-Kibutiyya tí ẹni yìí ń sọ. Tálẹ́ntà ń pè ní Mariya al-Kibutiyya táfà yóò mọ̀. Àìmọ̀kan pásítọ̀ yìí lágbára gan tí ó máa lọ sórí stéèjì tí ó máa rò pé ìmọ̀ ń bẹ lára òun. Wallahi àìmọ̀kan ló ń lò. Èmi ò ní dárúkọ. Àìmọ̀kan làfáà ń lò. Àkọ́kọ́ ni pé Mariyatul Kibutiyya tó ń sọ yìí ìyàwó tánàbí fẹ́ gbẹ̀yìn ó sì bímọ fáànà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Jẹ́ n sáré sọ̀rọ̀ Mariya fún ẹ. Mariyatu lórúkọ ẹ̀. Mariyatu yìí wọ́n mẹ́ sí Ummul Mu'minin ìyá àwọn amúmìnì Bintu Shamu'un al-Qibutiyya ọmọ Shamu'un ni ọmọ Egypt ni tẹ́bàgbọ́ al-Qibutiyya ọmọ Egypt ni akhiru zawjati Rasul Muhammad òun ni ìyàwó tánàbí fẹ́ gbẹ̀yìn ó sì bímọ fún àná Muhammad. Òun ló bí Ibrahim alayhi